kò ní gbàdúrà pé kí ọ̀tá òun kókó sí wọn lọ́wọ́. Torí suddenly náà máa ń jáde sí mọ́tò. Àwọn people yẹn ní agent wọn dẹ̀ wà pẹ̀lú yín, wọ́n dẹ̀ máa fún wọn ní information. Tí ìjọba bá gbà mí láàyè torí after God na government. Wọ́n fún wọn ní 72 hours. Àwọn ọmọ yẹn jáde. Ẹ máa gbà wọ́n jáde. Bẹ́ẹ̀ni sà. Àwọn ọmọ tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ yìí. Bẹ́ẹ̀ni. Bíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá lè fọwọ́ gbà mí láàyè láàárín 72 hours wọ́n jáde. Wọ́n tiẹ̀ kọ́kọ́ ń jìjàdù ọ̀nà. Èmi gbé mọ́tò mi sí reverse, mo fi reverse padà bọ̀ sí Èkó, àwọn náà dá reverse tẹ̀lé mi. Tó tún bá dúró fún wọn, wọ́n máa pọ̀tá mi síbẹ̀ yẹn. Pápápápápápápá. Iná tí truck yẹn tàn kalẹ̀, ó wọ̀ wọ́n lójú. Pé mi ṣe wá penetrate sẹ́yìn truck yẹn nìyẹn. So ìgbà tó máa lajú pẹ́kẹ́ báyìí, wọ́n ti rí pé ẹ̀yìn mọ́tò yẹn mo ti gbáwọ́ mi jáde báyìí. Wọ́n rọ̀ jọ̀bọ̀ kalẹ̀. Páp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 á. Àwọn pásẹ́jà mi kí gbé ikú délé ni kò sórúkọ Jésù kan tí mi ò gbọ́ tán nínú mọ́tò yẹn lọ́jọ́ náà. Bí ẹ̀mí mi bá bọ́ síbẹ̀ tí àwọn pípọ̀ yẹn bá ti jáde, tí mo ní ìdí ti jáde ńbẹ̀. Tí mo bá ń jalè, ìjọba ò lè ré mi mú. Bòtí agbára yìí máa ń lò láti rescue àwọn ọmọ Nàìjíríà. Tí ẹ̀mí tèmi bá bọ́, ó dáa ju kí ẹ̀mí ti àwọn tó wà lọ́wọ́ ajínigbé bọ́. Ó tẹ́ mi lọ́rùn. Ẹ kú dédé ìwòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Gọ́vnà Ṣèyí Mákindé ẹ káàárọ̀, àjíǹde ara máa jẹ́ o. Àgbọ̀n kankan lórí àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n kó lọ. Ẹ jọ̀ọ́ kí ni update toró tí ń tutù. Èmi mọ̀ pé ń ṣiṣẹ́, mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run á kún yín lọ́wọ́. Ọlọ́run ò ní fẹ́ yín nìkan sílẹ̀, kò ní dá yín dá bùkátà yín. Ẹ jọ̀ọ́, mo mọ̀ pé ń ṣiṣẹ́, bọ̀ ẹ má jẹ́ kí ti wá di. Wọ́n ní kò jẹ́ kétí èèyàn di, kò ní kínú èèyàn má bàjẹ́. Ẹ má jẹ́ kí ti wá di so that inú wa kò ní lè máa bàjẹ́ lórí àwọn ọmọ yẹn. Ẹ kàn máa update wa, kẹ́ tún máa reassure wa from time to time. Àti ìgbọ́ nǹkan kan létí lórí wọn. Gentleman tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, wọ́n ní kẹ́ fáwọn ní 72 hours. Ìbọn mi wá sọ fún yín lénìí wípé gentleman yìí, ẹ ní ìdí permission látọwọ́ governor láti lọ sínú igbó because ẹ̀yin ò kérò lọ, ẹlẹ́fẹ́ dá lọ ni. Ní ayé àtijọ́ táwọn bàbá wa bá rí ẹkùn nínú igbó, tó bá fẹ́ pa, wọ́n á di ẹkùn. Tó bá rí òjòlá, wọ́n á tàn òjòlá. Mo dẹ̀ mọ̀ pé irú agbára yẹn wà lọ́wọ́ yín. Dàtọ̀ sí wípé ẹ kérò lọ, ẹ lè dọ́fẹ́ sínú ibẹ̀. Kẹ́ lọ síbẹ̀, tẹ́ bá ti kó àwọn ọmọ yẹn wá, àwọn èèyàn àtijọ́ tìlù, àwọn wá pàdé yín, gọ́vnà gan àti gọ́fmẹ̀ntì gan máa fún yín lóyè kún oyè yín. Irú àwa yìí gan máa tẹkọ̀ létí wá sẹ́kọ̀ọ́ láti wá celebrate yín. Ẹ ní ìdèyàn kankan láti approve of, láti fún yín lápúrò because ẹ fẹ́ pariwo, ẹ̀yin nìkan lẹ fẹ́ lọ. So ẹ ní the permission lọ́wọ́ anybody láti lọ síbẹ̀. Kẹ́kọ̀ọ́ lọ síbẹ̀, kẹ́ kó nǹkan tẹ́ fẹ́ kó. Tẹ́ bá dẹ̀ ti káwọn ọmọ yẹn bọ́ta, ẹ rí pé àwọn èèyàn máa welcome yín, wọ́n máa celebrate yín. Irú gọ́vnà Ṣèyí Mákindé gan, wọ́n máa pè yín sí State House. Bọ̀ pé èèyàn kan máa fún yín lápúrúvà, kò sí gọ́vnà gan kan àbí gọ́fmẹ̀ntì kan tó máa fún ẹni tí wọ́n wà certified as a security kìíní ní approval. Apart from that, ìbílẹ̀ lẹ́yìn fẹ́ lò, ẹ ní ìdí kan, ẹ lè dọ́fẹ́, ẹ lè fi nǹkan wọra yín, kẹ́ ẹ wọnú bẹ̀ káwọn èèyàn máa rí yín. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo agbára yẹn ló wà mí ìtìrẹ̀ṣì máa sọ fún yín. Tẹ́ bá wá nídìí nǹkan kan, ẹ pè mí Olúyinká, gbogbo owó tẹ́ máa ní láti fi ṣètùtù, màá fún yín kẹ́ fi ṣètùtù kẹ́ lọ káwọn ọmọ wa wá. Ẹ pè mí Olúyinká, màá fún yín lọ́wọ́ tẹ́ bá fi ṣètùtù. Ẹ nídìí anything. Ẹ̀yẹ not rádaràdà sàkámàǹjì of the highest order. Ẹ tún ti bẹ̀rẹ̀. Tàwọn pásítọ̀ kan la sọ, tá àti ìmẹ̀nu kúrò. Ẹ̀yin náà tún ti fẹ́ fún kí n wá kó wa lọ́bàjẹ́. Èyí tẹ́ wá ṣe, ẹ tún wá tara yín ni. Àwọn ìyá ló lágbára 72 hours, wọ́n á tún larí mọ́. Ẹ ti bẹ̀rẹ̀ sàkámàǹjì. A ní kẹ́ jáwọ́ nínú ìṣekúṣe báyìí, ẹ lọ wáṣẹ́ ṣe. Mo ti nígbà tí kinní yẹn ṣẹlẹ̀, mo pe station kan, mo pe station kan, wọ́n dẹ̀ sọ fún mi ìfẹ́ dárúkọ. Ẹ dárúkọ, ẹ já gbọ́ station tẹ́ ẹ pè. Ẹ dárúkọ. Mo wá pe station kan, ọmọ Ondo ni mí, ṣé tún fẹ́ fún èdè Ondo lẹ tún fẹ́ fi kó wa lọ́bẹ̀ jẹ báyìí. Ẹ tún fẹ́ fi èdè Ondo, ẹ tún fẹ́ fi wọlé sáwọn èèyàn lára, àwọn tó ní cancer, àwọn tó ní tulu, àwọn tó ní migraine, àwọn tó ní diabetes. Ẹ tún fẹ́ fi èdè Ondo tún jẹ wọ́n. Àwọn yẹn náà ń sin diaspora dẹ̀ ni wọ́n ń larí mọ́ jù. Àwọn yẹn náà ń sin wọn láwọn ti lálágbára. Ẹ lọ káwọn ọmọ wá láti inú Ọ̀yọ́. Ẹ nídìí, ẹ lọ sínú bẹ̀. Eléyìí tẹ́ ń ṣe, ẹ wá tajà ni, kì í ṣe pé kíní kan ọgbọ́n lẹ wá fi tajà kó dé lè jẹ́ lórí ìkànnì táwa bá wà níbí báyìí máa fi tá a bá rí.
ẹ lọ bèrè lọ́wọ́ àwọn Ondo state tí ogun ò kí ń kòrèlè ẹ tún ti fẹ́ fèdè Ondo jẹ wá ogun ò kí ń kòrèlè kò sí bógun ṣe lè wo Ondo ogun ò kí ń kòrèlè ẹ lọ bèrè lọ́wọ́ àwọn Ondo state tí ogun ò kí ń kòrèlè ẹ ti fẹ́ fìyẹn jẹ wá àwọn tí wọn ọ̀gbọ́n sì wọ́n máa wá larí mọ́ a ní kẹ́ ẹ jáwọ́ nínú olè lẹ fẹ́ jà Sàkámàǹjẹ 19 nìyí olè lẹ fẹ́ jà tẹ bá mọ̀ pé ẹ lágbára ẹ kó èrò lọ ẹ̀yin nìkan lẹ fẹ́ lọ ẹ lọ síbẹ̀ ẹ nídìí permission anybody ìjọba òkúkú kó ọlọ́pàá sáàárín ìlú ẹ kò rọra ṣe bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ lọ kí àwọn nǹkan tí àwọn ẹni tí nǹkan ṣe ẹ wá ní kí wọ́n júwe ibi tí wọ́n gbà fún yín kẹ́ ẹ wọnú igbó yẹn lọ kẹ́ lọ káwọn ọmọ síta tẹ́ ẹ bá ti kó wọn dẹnu bodè tí ìjọba ò bá foyè kóyè ní ẹ sọ pé bastard ni mí tẹ́mi go ò bá tẹkọ̀ létí wá bá yín ní Nàìjíríà láti wá celebrate yín as hero ẹ ní bastard mi ẹ nídìí ìjọba láti fún yín nígbà tí kì í ṣe pé bóyá ẹ fẹ́ pé èrè bá rè é lémi o ẹ gbalu ẹ gba gangan ẹ nídìí anything kí lẹ wá nídìí ìjọba fún láti fún yín ní approval ẹ wọ bẹ̀ fúnra yín ẹ lọ sí rèlè wọn ọkọ ọlọ́pàá sílùú ẹ lọ síbẹ̀ kẹ́ bèrè láwọn òrùlé pé ọ̀nà bolẹ̀ náà gbàǹjọ yẹn náà kẹ́ wá wọ bẹ̀ ẹ tí ẹ nídìí bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ káwọn èèyàn rí yín gan ẹ fi nǹkan cover ara yín ẹ lo àfẹ́ẹ̀rí so that ẹ bá wọ bẹ̀ àwọn èèyàn kúkú náà ẹ dá fẹ́fẹ́ wọ bẹ̀ kẹ́ káwọn ọmọ yẹn wá lódìndín èyí tẹ́ wá ṣe yìí ó lè lẹ wá jà ẹ fẹ́ jẹ́ káwọn èèyàn tún larí máa ní babaláwo kan ó ní ogun òkòrè lè rí ogun òkòrè lè ó ní kí wọ́n fún ní 72 hours ká ní ìjọba dẹ̀ fún ní 72 hours ẹni tó ní 72 hours tí wọ́n máa fi kọ́ àwọn èèyàn ó yẹ kó lè bá mi wo àìsàn cancer ó yẹ kó lè bá mi wo àìsàn migraine ó yẹ kó lè bá mi wo àìsàn ọpọlọ irọ́ ni ẹ̀ ní kútú ẹ̀ ní nǹkan kan ẹ lọ wáṣẹ́ ṣe àwọn tó wà ní diaspora wọ́n ń ṣe iṣẹ́ ẹ lọ wáṣẹ́ ṣe ẹ ní nǹkan kan ẹ lè sọ òróró di omi gan ẹ lè sọ omi ẹ lè dá táàpù dúró chimgbáì ẹ ní nǹkan kan ogo kí n kò rèlè ogo n kò lè rè ẹ lọ sí kò sí cell ní station ìlú tẹwà àwọn gbogbo àwọn tó wà ń bẹ ṣé gbogbo àwọn tó wà ń bẹ náà dáràn ẹ lọ fi di àfẹ́ẹ̀rí àwọn tó wà nínú cell ẹ kó wọn jáde ẹ di àfẹ́ẹ̀rí kí àwọn ọlọ́pàá débẹ̀ láàárọ̀ kó má rí èèyàn kankan nínú cell kó má rò pé mo làwọn yọ ẹ fi àfẹ́ẹ̀rí kó wọn jáde ẹ lọ sí hospital general hospital ní Ìrẹ̀lẹ̀ àwọn tó wà ń bẹ̀ ẹ lọ wò wọ́n sàn àwọn èèyàn ṣe rí ẹ̀yin pípù yìí ẹ̀yin lè máa balẹ̀ ayé jẹ́ ẹ tún ti wá polówó eléyìí sìn 72 hours ẹ wá ṣe Sàkámàǹjẹ idea lẹ wá lò 19 lẹ wá lò ẹ ní nǹkan kan tẹ fẹ́ ṣe o àwọn tó wà gullible online sí wọ́n máa rò pé àwọn ti rá lágbára ẹ rí pé ẹ tún forúkọ yín síbi àwọn máa wá yín káàkiri ẹ jọ ọmọ àwọn ní cancer ẹ bá wò tó o bá ní cancer lọ sí hospital bó o bá lárùn àpọlọ lọ sí hospital bó o bá ní hypertension lọ sí hospital bó o bá ní diabetes lọ sí hospital bó o bá ní heart problem lọ sí hospital tó o bá ní ṣe thrombosis ní lọ sí hospital àwọn eléyìí ò lóògùn kankan tó fẹ́ fún ẹ Sàkámàǹjẹ náà ń bá ká ẹni tó fẹ́ lọ sínú igbó tó fẹ́ lọ ká àwọn ọmọ tó ṣẹ̀fẹ̀ béèrè permission ó need permission ìwọ pé mi màá record ẹ pé mi màá fún ẹ lówó ètùtù màá record ẹ bàbá ṣe jọ sọ̀rọ̀ táwọn àbá wá rí ọmọ yẹn kó jáde honestly ìyẹn ni màá fi play ẹ ibi tí gọ́vnà Ṣèyí Mákindé délé ní ìgàn tó bá ní ẹni tó lè bá wọn kó àwọn ọmọ yẹn jáde lẹ́sẹ̀kẹsẹ̀ honestly wọ́n ready láti fún anything wọn kò lè sọ pé káwọn kọ gba just anybody kó kọ̀ wọnú igbó lọ irú ẹ̀yin sí tó pé ẹ̀yin nìkan lè fẹ́ lọ ẹ̀yin ẹ lọ síbẹ̀ káwọn ọmọ wa tí wọn bá ní fi ìlú àtòrin welcome yín you don't need anybody you don't need anyone's permission need permission látọwọ́ ẹ lọ yẹyẹ náà tù àwọn olè jankoríko tìfitìfi alọ́nilọ́wọ́ gba ọlọ́kọ́ ló ń kígbe wọ́n bílíkì wọ́n bìà ẹ tún fẹ́ gbá àwọn èèyàn lè ráwọn èèyàn gbà mọ́ lórí ìkànnì kẹ́kọ̀ọ́ ra yín sàn játijàti.